Aláròyé máa wí o. Àwọn olówó Ìbàdàn kóra jọ nítorí Ládọjà, èyí lohun tí wọ́n fẹ́ ṣe. Ohun tí kò ṣẹlẹ̀ rí níbikíbi nílẹ̀ Yorùbá, ìlú Ìbàdàn ni yóò ti wáyé. Kì í ṣe nítorí ohun méjì, nítorí sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà tó fẹ́ jẹ Olúbàdàn ni. Yàtọ̀ sí pé ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu fúnra ara rẹ̀ ń bọ̀ wá kópa níbi ètò ìwúyè Olúbàdàn Ládọjà. Ìgbìmọ̀ àwọn àgbà ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn, Central Council of Ibadan Indigenes, ti kó àwọn olówó Ìbàdàn jọ láti fi owó dábìrà lórí àríyá ọba tuntun náà. Ààrẹ CCII olóyè Ajéníyì Ajéwọlé ti gbé ìgbìmọ̀ ńlá kan kalẹ̀ nítorí ètò yìí. Olóyè Dọ̀tun Sànúsí, bàbá olówó tó ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ilé ìtura tó ń pè ní Ìlàjì, pẹ̀lú olóyè Adégbóyè Adégòkè, bàbá tó ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Solution FM, ló fi ṣe alága ìgbìmọ̀ alágbára ọ̀hún. Ṣáájú níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbìmọ̀ ńlá kan kalẹ̀ fún ètò ìwúyè Olúbàdàn yìí, èyí tí yóò wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí, tí wọ́n sì fi bàbá àgbà olówó ni olóyè Báyọ̀ Oyèrò ṣe alága wọn. Ojúṣe ìgbìmọ̀ yìí ni láti ṣègbékalẹ̀ ètò alárinrin tí yóò mú kí ètò ìwúyè ọba Ládọjà dùn ju gbogbo èyí tí wọ́n ti ń ṣe fún àwọn Olúbàdàn ìṣáájú látẹ̀yìnwá lọ. Gbogbo bí wọ́n bá ṣe fẹ́ kí ọjọ́ náà dùn tó, títí dórí ètò ìgbàlejò ààrẹ Nàìjíríà tó ń bọ̀, ọrùn ìjọba ni wọ́n ò dá sí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ni yóò gbé. Owó ńlá tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ná nítorí ìwúyè Olúbàdàn yìí lórí ètò ọjọ́ tí yóò gbadé nìkan ni gbogbo rẹ̀ dálé. Ṣùgbọ́n ètò ìgbìmọ̀ àwọn olówó Ìbàdàn tí wọ́n gbé kalẹ̀ yàtọ̀ sí èyí. Ètò ọlọ́sẹ̀ kan làwọn gbé kalẹ̀ ní tiwọn. Ìyẹn ni pé odidi ọ̀sẹ̀ kan gbáko làwọn yóò fi náwó lórí ìwúyè ọba Ládọjà. Wọ́n ní ètò ìwúyè ọba náà gbọ́dọ̀ yàtọ̀ sí ti àwọn Olúbàdàn tó ti jẹ sẹ́yìn, nítorí olówó lọba tó fẹ́ gorí ìtẹ́ yìí fúnra ẹ̀. Ó ti ṣe sẹ́nétọ̀, ó ti ṣe gómìnà, ọ̀kan nínú àwọn èèyàn àtàtà tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí ni. Àwọn CCII gbà pé èèyàn bíi Ládọjà kò tíì jẹ Olúbàdàn rí. Bí wọ́n bá sì ṣètò ìwúyè rẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí kò tíì wáyé rí, kò ṣe nǹkan kan. Níbi tí gbogbo owó wọn ti fi ń ṣètò ìwúyè ní ìlú míì kò tíì tó mílíọ̀nù 10 náírà. Bí àwọn olówó ṣe wá pọ̀ nílùú Ìbàdàn tó, mílíọ̀nù 10 náírà lọ́kọ̀ọ̀kan wọn yóò dá fún ètò ọlọ́sẹ̀ kan náà tí wọ́n gbé kalẹ̀ nítorí ìwúyè ọ̀hún. Bí àwọn ètò náà bá ṣe ń lọ lójoojúmọ́, làwọn èèyàn yóò máa gbọ́ lórí àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan tí wọn yóò sì máa wò lórí gbogbo tẹlifíṣàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́. Lára nǹkan tí wọ́n là kalẹ̀ fún ètò ọ̀hún ni àkànṣe àdúrà láàrin àwọn ẹlẹ́sìn tí yóò wáyé láàfin Olúbàdàn lókè Àrẹ̀mọ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù yìí. Lọ́jọ́ kejì tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù yìí ni wọn yóò ṣe eré orí ìtàgé tó ń pe àkọlé rẹ̀ ní Àrúsà, èyí tí yóò ṣe ìrántí baba ńlá àwọn Ládọjà lágboolé wọn nílé Àrúsà nísàlẹ̀ Òsì nìbàdàn. Gbọ̀ngàn tí wọ́n ń pè ní Alexander Hall tó wà ládùúgbò Yídì Lágòdì nìbàdàn ni yóò ti wáyé. Ijó ìbílẹ̀ pẹ̀lú àwọn ètò míì tó jẹ mọ́ àṣà Ìbàdàn ni wọn yóò fi ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ ṣe, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ látẹnu àgbà òpìtàn ni ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ni ọba Ládọjà yóò di ẹni ọdún 81 láyé. Nítorí bẹ́ẹ̀, àkànṣe àdúrà ni wọ́n fi sí aago 10 àárọ̀ ọjọ́ náà nínú ààfin Olúbàdàn lókè Àrẹ̀mọ. Bó bá ti di aago 9 ni wọn yóò ṣètò ọpẹ́ àti ìyìn ní gbọ̀ngàn Civic Center tó wà lágòdì Ìbàdàn. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù yìí ni gbogbo ayé ti ń retí, nítorí ọlọ́jọ́ náà ni Ládọjà yóò gba adé gẹ́gẹ́ bí Olúbàdàn. Gbangba ìta níwájú Mọ̀pó nìbàdàn lèyí yóò ti wáyé láàrin aago 9 àárọ̀ sí di ọ̀sán. Lẹ́yìn tí wọ́n bá ti parí ètò ìgbadé ọba tán ní Màpó, làríyá rẹpẹtẹ yóò bẹ̀rẹ̀
láago 3 ọ̀sán ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium, pápá ìṣeré ìjọba àpapọ̀ tí wọ́n ń pè ní Liberty Stadium lókè Àdó nìbàdàn nígbà kan. Ìsìn ìlànà ẹ̀sìn Islam ni wọn yóò ṣe ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 3 oṣù kẹwàá ọdún yìí ní mọ́ṣáláṣí Jímọ̀ ńlá ní ilẹ̀ Ìbàdàn tó wà ní ọjà Aba. Ṣùgbọ́n ṣáájú èyí ni wọn yóò ti kọ́kọ́ ṣètò ìdúpẹ́ nílànà ẹ̀sìn onígbàgbọ́ nílé ìjọsìn kan tí wọ́n ń pè ní Church of Ascension Bódìjà nìbàdàn. Lèyí yóò ti wáyé. Lẹ́yìn náà ni wọn yóò kó gbogbo aráàlú lẹ́nu jọ ní gbọ̀ngàn ICC ní fásitì Ìbàdàn. Ìsìn ìlànà àwọn oníṣẹ̀ṣe ni wọn yóò fi káàdì àríyá ọlọ́sẹ̀ kan ọ̀hún nílẹ̀. Lójúbọ ọ̀sẹ̀ méjì tó wà lágbègbè ọjà Aba nìbàdàn ni wọn yóò ti wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù kẹwàá ọdún yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.